nǹkan ẹyọ kan ṣoṣo táwọn ọmọ Nàìjíríà gùdù sí ìjẹ̀sìn ni. ṣé rí tí a bá sì fi lè ṣẹ́gun ìjẹ̀sìn yẹn, mo mí pé tí Ọlọ́run bá wa ṣe tá a jókòó tó ní kálukú sunrun mẹ́ta tẹ̀dá sùn tá a wá borí ogun pé ká máa ja ìjẹ̀sìn, kò yé yín báyìí, ẹ rí wípé ogun yòókù tí ń dojú kọ á kò ti sẹ́pẹrẹ. àìsí unity láàrin wa, àìfìmọ̀ṣọ̀kan, àìfohùnṣọ̀kan, olórí rẹ̀ gbòógì oníjẹ̀sìn tá a máa ń jà sí. ṣé ẹ rí tó bá jẹ́ wípé gbogbo platform tó ti máa ń jókòó tí wọ́n ó sẹ́ẹ̀tì kámẹ́rà báyìí ni kinní kan wí só yẹ kí kinní kan ṣe báyìí, sẹ́ni tẹ́ ń tẹ̀lé ní wùwà báyìí, sẹ́ni tẹ́ ń tẹ̀lé ní ṣe báyìí, ẹ̀sìn tí a ló dáa jù tí ni ò dáa, kinní kan igbá kan àwo kan. tó bá jẹ́ wípé a bá stop ẹ̀ tá à ń wá ń lo àwọn platform wọ̀n tá a fi ń ṣe tó yẹ ká ṣe ni, I'm very sure wípé a rí ojútùú sí ti ń ṣe à. àmọ́ first step tó yẹ ká kọ́kọ́ gbé ní ìgbésẹ̀ tí a bá mọ̀ wípé a fẹ́ ní orílẹ̀-èdè tó náà tó dáa láyé, òun ni ká kọ́kọ́ stop ìjẹ̀sìn orí ibú tá à ń jà kiri. ẹ wá lérò wípé bá a ṣe ń ja ìjẹ̀sìn yìí tá à ń kàrámọ́ tó kálukú kàrámọ́ ẹ̀sìn tiẹ̀ yìí, bẹ́ẹ̀ náà ni ayé òun kálukú náà nítumọ̀ ni o. ẹ lérò pé bẹ́ẹ̀ náà nínú wa dáa ni o. ẹ lérò wípé bẹ́ẹ̀ náà ni n tí ẹ̀sìn wa sọ yẹn bẹ́ẹ̀ náà là ń tẹ̀lé là ń mú un lò ní. irọ́ sì ni ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn ṣọ́ọ̀ṣì ló wà ní ìsìn, ògiri ṣọ́ọ̀ṣì ló ń kálukú rẹ̀ fara nù. bẹ́ẹ̀ bá bí ẹlòmíì náà ní ìsìn, ẹni tí ń hùwà bàjẹ́, ẹni tí ń ṣe tí ò dáa, bàbá tí ń bọ́mọ sùn, ìyá tí ń lálàá kúkú lálàá ọmọ, pásítọ̀ tó rí èèyàn mọ́ ṣọ́ọ̀ṣì, àáfàá tó gbé orí èèyàn sóògùn owó, babaláwo tó ṣe gbá tó pààyàn tó fìyàn sóògùn owó, babaláwo tí ń gbá sìkí, àwọn tí ń so ọkọ tán so mọ́lẹ̀, àwọn tí ń so oògùn àmúdó, àwọn tó ń so oògùn mọ̀rọ̀ náà lọ. bó o lẹ́sẹ̀ ka ọkọ̀ wọn tẹ́ ẹ̀ ní ka kírísítẹ́nì ẹlòmíì bí ó sì gbókọ lórí rárá ni, mùsùlùmí náà ń bẹ nù wọn, ẹlẹ́sìn kẹta náà ń bẹ nù wọn. àwa ìlàsìmọ̀ ẹ jáde, àwọn tí ń ba tọmọ jẹ́nu ilé ńkọ́. ó mọ̀ ga o, ọlọ́run kó ìbínú. sódómù àti gòmórà gan ò ṣètò wá lè jáde ní ọjọ́ kan kẹ́ ẹ rí ìròyìn ayọ̀, ìròyìn ayọ̀ gan, ìròyìn ìbànújẹ́ tí wàá bo ìròyìn ayọ̀ mọ́lẹ̀ lórílẹ̀‐èdè wa sóyè orí bẹ́ẹ̀. ìròyìn ìbànújẹ́ ó ti bo ìròyìn ayọ̀ mọ́lẹ̀. bọ́n báńdíìtì ṣe ń ṣe tiẹ̀ tá à ń pa gbogbo báńdíìtì rèé o, báńdíìtì rèé o, bẹ́ẹ̀ náà ló ń kálukú tó ń ṣe tiẹ̀ lábẹ́ ọ̀ndẹ̀. ibi hàn bàbá wa, mo mí ìpá àwọn bàbá ńlá bàbá wa, wọ́n ń bára wọn gbé báyìí ní ṣọ̀kan ní ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó jẹ́ wípé wọ́n normalize ní Nàìjíríà, wọ́n ń bára wọn gbé ní ìṣọ̀kan tí ò sí èmi jú èmi ò jù ọ́, tó jẹ́ wípé mùsùlùmí yóò jẹ́ lé kìrìsìtẹ́nì, kìrìsìtẹ́nì yóò jẹ́ lé mùsùlùmí, bẹ́ẹ̀ lẹ́lẹ́sìn kẹta náà tí gbogbo wọn sì ń bára wọn sí tí ó sì sí já, nítorí wípé kíni nínú ẹbí kan ẹ rí mùsùlùmí ń bẹ, ẹ rí kìrìsìtẹ́nì ń bẹ, ẹ rí ẹlẹ́sìn kẹta ń bẹ. Why can't we tolerate ourselves? kí ló dé tó nira fún wa láti tolerate ara wa táwa ń fi ẹ̀mí ara wa ṣòfò, tá a fi ẹ̀mí ara wa ṣòfò? ọlọ́run gan wà dúró lọ́rùn báyìí yóò sì mọ wọ́n, yóò mọ wà wípé ó ní mo dá èèyàn tán inú mi sì ṣe kíni ni ọlọ́run gan bàjẹ́ pé ó dá ènìyàn. ó ti mọrú tú tá a fẹ́ pa láyé, ó ti mọrú ìgbésí ayé tí a gbé, ó dá a tán gan inú ọlọ́run gan sì tún bàjẹ́. sáyé là sì ṣe nǹkan gbé ọmọ wọn wá kó tíjà
mo tún rí fídíò kan àwọn bí ọmọ 170 náà kó ní Kwara àwọn ọmọ kéékèèké bí ọmọ ọdún 4 5 6 wọ́n ní láti February làwọn ti wà ń bẹ ìjọba ò ṣe nǹkan ò rí nǹkan kan ṣe sí ó tún ti pé bíi 12 days báyìí tán tún ti kún àmì náà lọ àti rí nǹkan kan àti olùkọ́ àti principal ìbẹ̀ náà gbò education ò dé stop wọ́n tún bá a lọ commissioner of education gan àríkán bọ́ta sọ̀rọ̀ chairman NUT gan àríkán bọ́ta sọ̀rọ̀ òun kálukú ṣe bí wípé I don't care kò kàn mẹ́ nígbà tó jẹ́ wípé a ti sọ humanity nù láwùjọ wa ẹ̀sìn la gbé kárí ẹni kan ló mọ̀ kọ́lọ̀ ń jẹ́ kí dáadáa kó kẹ́nìkọ̀ọ̀kan wá. ibẹ̀ gan kọ́ ni mò ń lọ ẹ má bínú fídíò mi gùn o mo fẹ́ ṣe sójú kan ni. bẹ́ẹ̀ náà tún ni àwòrán tó wà lókè yìí odidi nurse àìsíná wípé ìjọba kọ́lọ̀ kó ṣàánú ibi títí lọ́mọ ń cháàjì wọ́n ní fọkànáìsà yẹn ló ti lóun fẹ́ kò sì wá fẹ́ nu ó lóun ò lè fẹ́ student ní school of nurse ní lady yẹn wà ó lóun ò lè fẹ́ fọkànáìsà yẹn dẹ̀ mọ́lé ẹ̀ ó trace ẹ̀ lọ́lé òun àtọ̀rẹ́ rẹ̀ wọ́n lọ ka mustẹ̀ nígbà kó bá sùn tán wọ́n sì pa á. tí báńdíìtì náà ló tó ṣèyàn bí wọn báńdíìtì ṣe ń ṣe tiẹ̀ ló ń kálukú náà ń ṣe tiẹ̀ èmi ò rí in fact màá wá jókòó màá wá wò pé tó bá jẹ́ wípé bí ilé ìjọsìn ṣe pọ̀ tó tí mọ́sálásí ṣe pọ̀ tó tí ó kálukú náà ṣáà ń ṣe tiẹ̀ yìí náà bá náà nínú wa náà bá mọ́ ni Ọlọ́run ó gbọ́ tìyà sínú wa wá dáa ni sínú wa so mọ́ inú wa ò mọ́ ẹni jókòó tí ọ̀gàn ìwọ gan bá fẹ́ mọ̀ bí inú rẹ bá ṣe síbi ìgbà ni tó o bá mọ tí ń bẹ lódò òkun rẹ̀ sí ọ kò bàtà rẹ lérí tó mọ̀ sá lọ lẹ́lẹ́lẹ́ inú wa ò mọ́ òun kálukú kan sáà ń ṣe tiẹ̀ ni àwa lọ́lọ́run ò gbọ́ sọ́lọ́ ń lè gbọ́ bá ná sọ́lọ́ ń lè gbọ́ ìgbà míì gan máa wá wò gan wípé ó dà wípé ìwà tá à ń wù gan lọ́lọ́run fi wá jùzẹ àwọn dídà yẹn lé a lórí kíyà yẹn ó lè kí a lè mọ tá à ń ṣe láì rí kíyà yẹn ó lè jẹ wá I'm telling you kíyà yẹn ó lè jẹ wá bí ẹlẹ́ṣẹ̀ bá sì ń jìyà ẹ wà wípé olódodo pín bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ kan ò sì ní lọ láì jìyà ní bíbélì wí bẹ́lẹ́ṣẹ̀ bá sì ń jìyà olódodo náà ò pinnu rẹ̀ torí tí ò bá wá rí bẹ́ẹ̀ náà ní ti àdúà à ń gbàdúà ní ti wípé kíní à ń gbìyànjú ẹbí ọ̀kan náà tún lọ ọ̀sán òru tán rè tún kidnap wọn bẹ́ẹ̀ sí èso ọlọ́ọ̀nà wa lọ ni à ń gbìyànjú ṣùgbọ́n sínú wa dáa ṣé àwọn ọ̀wà tí Ọlọ́run gan ní ká mọ́ wù mọ́ ṣé bóun la yàn láàyò táwa gan múra kankan sí táwọn wù àwa ń lérò wípé Ọlọ́run ó fojú fò yẹn dá yóò wá máa dá a lóhùn Ọlọ́run gan gbé bi rúdurùdu ayé wa rúdurùdu pọ̀ orílẹ̀-èdè wa rúdurùdu pọ̀ wọ́n jìn tán Ọlọ́run nìkan tá a bá kàn rí àánú gbà àánú la nílò ibẹ̀ gbélé mo tún rí kan náà tán ló pa girlfriend yẹ nínú ọ̀sẹ̀ náà ni nínú ọ̀sẹ̀ tá a tún sẹ̀ mú iná ni mélòó la fẹ́ kanu ayé nínú eyín adípèlé àbí bó náà ṣe ń sọ mélòó la fẹ́ kà Ọlọ́run ó ṣàánú wa ṣùgbọ́n tó kó kálukú náà ká lọ dánú rò ó ní tí sí àì náà ó tó kéèyàn jókòó kéèyàn dánú rò kò gbọ́dọ̀ mọ́ lọ báyìí alájìkẹ́rì náà o ẹ bá like ẹ comment ẹ share o ó dàbọ̀.